lágbára o ẹ tí wọ́n pọ̀ nǹkan tí Àtàwẹ̀wẹ̀ tún sọ nípa MC Olúọmọ àti Tàfàṣégò ó ní àwọn tó ń bú àwọn olórin fújì pé kí ló dé táwọn pọ̀n sẹ́yìn ìkan nínú àwọn méjèèjì ó ní kán yé máa bú àwọn mọ́ nítorí ibi tẹ́dá bá fàdéhùn sí ló yẹ kán ti máa bá a kò yẹ kéèyàn tún máa yẹ àdéhùn pàápàá ni ọ̀rọ̀ yìí lágbára bó tẹ̀ jẹ́ pé ipò state chairman ti padà tẹ Tàfàṣégò lọ́wọ́ títí national president sì ti tẹ Olúọmọ lọ́wọ́ ṣùgbọ́n controversy tó wà láàrin wọn rògbòdìyàn tó ń lọ láàrin wọn ó sì ń lọ ó sì ń tẹ̀síwájú ẹ tíjà gbọ́n ti Àtàwẹ̀wẹ̀ tóun náà tó sọ lọ́tẹ̀ pẹ̀lú bó ṣe ń fohùn ránṣẹ́ sáwọn ọmọ Olúọmọ nation pátápátá tó sì ń kìlọ̀ fún wọn wípé Èkó ti dèkó Ségò báyìí Èkó ti ní ìjọba tuntun ìjọba Ségò ló wà ń ta ló sì gbòde lọ́wọ́ yìí wípé òun kọjá olórin fújì tí ò ní lè sọ̀rọ̀ síta pé lágbájá báyìí lòun dúró tì lágbájá báyìí lòun fẹ́ ẹ wo ọ̀rọ̀ yìí lágbára ọgbẹ̀ni tán ẹ má gbàgbé bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ má bá mi follow DigiNaija online tv lórí Facebook lórí YouTube ẹ má bá mi subscribe ẹ má like ẹ má bá mi share fídíò yìí ó yá ẹja agbọ̀n Àtàwẹ̀wẹ̀ tó ní sọ nípa àwọn ọmọ ẹgbẹ́ NURTW pàápàá nípa ọ̀rọ̀ tó wà láàrin MC àti Tàfàṣégò kẹ̀dẹ̀ má bá mi fèrò tìyín sí comment. ẹ jọ bẹ́ẹ̀ bá ní wa tá a bá jáde tá a bá ti sọ̀rọ̀ wọ́n yẹ ká mọ̀ pé n tó mú wa sọ̀rọ̀ àrítán àwọ̀ ọ̀tún àwọ̀ òsì àwọ̀ iwájú àwọ̀ ẹ̀yìn torí ẹ̀yin tẹ́ máa ń lọ sáìláì tẹ́ ẹ máa ń ṣègbègbè eléré pọ́n tẹnu jẹ wọ́n sọ̀pọ̀tì ẹnìkan ló yẹ kó tẹ̀lé irú eléré bíi tiwa àtẹnujẹ kọ́ èyí tá a bá ti mọ̀ àdéhùn làdéhùn ibi tá a bá ti fọ̀rọ̀ sí yẹ kó wà bẹ́ẹ̀ ẹnìkan kì í jẹ kílù fẹ́ jẹ tiẹ̀ bọ́lẹ̀ tẹ́lẹ̀ yìí bọ́ síbẹ̀ kóun náà bọ́lẹ̀ kó gbé fẹ́lẹ̀ yìí bó ṣe wà nìyẹn tó bá ti ń dológun kó lọ́ wáyé mọ́yà a máa kí o máa wáyé mọ́yà tá a bá ti ṣe sí ẹ ṣe sẹ́lòmíì. lọ́wọ́ kan anádọ́láwọ̀ igi ti dá ẹ̀yà ti fò. ẹjọ eléyìí kó máa yọ ní kálukú wa ohun tó bá jẹlẹ̀ sẹ́ni nǹkan ọgbọ́n ní fẹ́ lomi ìwẹ́wẹ́ so ibi abájọ fọ̀rọ̀ sí ibẹ̀ náà ni kó dúró ìgbà tí mo ní mo máa wá kọrí ń bí sẹ́rígé mo wá ibi àfọ̀rọ̀ sí nìyẹn tí bẹ́ẹ̀ ni mi ò ní wá ẹ̀yìn ní débi kẹ́ ẹ̀ bá mi ò ní máa wà lóyìnbó kẹ lọ bá mi lájọjẹ kò dà bẹ́ẹ̀ wẹ́wẹ́ ìyẹn ò dà mọ́ ọmọlúwàbí ó dà ká sọ̀rọ̀ bàbá ó lè ká bá bẹ́ẹ̀ ìyẹn ni iyì ọmọlúwàbí máa wáyé mọ́yà báàgì lọ sílé mọ́nà ọmọ ọ̀sán ó yá ń gbọ́ oyè tó kára wò ó. láyé wọn Tàfàṣégò bàbá Yọ̀mídé àbíwá Adékúnlé Tàfàṣégò bàbá Yọ̀mídé ó kájú ẹ̀ ìyá Adékúnlé ló kájú ẹ̀ ẹ̀jẹ̀ bàbá ọlọ́yẹ ló tó bẹ́ẹ̀ anádọ́láwọ̀ igi ti dá ẹ̀yẹ ti fò igi ti dá ẹ̀yẹ ti fò lọ ọmọ èèyàn tẹ́rí yẹn wọn ò ṣe gbẹ́kẹ̀lé o jámọ́ gbogbo ènìyàn kan láti fi wọ́ kiri tó jẹ́ pé tí ilé bá ń jó ògiri ò ní sá ọmọ ènìyàn ló ń ṣàdéhùn ọlọ́run ló lè ní kọ́ṣẹ́ àyìmọye wá rí mi lọ́la tọ́lá túbọ̀lá ẹ̀dá tó ń ṣàdéhùn tí ó kì í múṣẹ́ ẹ̀dá pé ẹ má ṣàdéhùn torí bádùká wá ní ẹrù ọlọ́run ni. oyè tó kára wò ó oyè tó kára wò ó wàláì ó ti wá kára ẹdẹ ìgbà tára ẹdẹ tó ní sùúrù dáadáa ọ̀rọ̀ Adékúnlé Tàfàṣégò mi Ajagun Gbadé. lára wájú ẹ̀ka nìyí o ọ̀gá tuntun Èkó tuntun mọ́tò Èkó tuntun ọ̀gá anybody àtọ̀gá yín ọ̀gá ẹni lẹ́kọ̀ọ́ ń bí lọ́wọ́lọ́wọ́ yìí Ajagun Gbadé òun náà ń sọ àti hùn àti hàn àwọn ọ̀rọ̀ yín. v-neck sọ̀kú. oyè tó kára àwọ̀ ẹjọ́ ni wọ́n ní ọ̀nà wọ́n yàn olóòní náà wọ́n òkè ọ̀nà àbò ọ̀nà. ẹ̀rọ. oyè tó kára àwọ̀
ó ti wá kára ẹ̀dẹ̀ ìgbà tára ẹ̀dẹ̀ tó ní sùúrù dáadáa ọ̀rọ̀ Adékúnlé Tàfàbí Ṣẹ́gun mi Ajagungbadé. Bàbá Yọ̀mídé ìdùnnú fújì bàbá Àyìnkẹ́. Àdìó kádìó wọ́n kájú ẹ̀. torí pé èèyàn tó bá lonú kan tí ò dalẹ̀ rí. èmi àti Tàfàbí Ṣẹ́gun àjọ wà àjọ ń ṣe gbogbo nǹkan mo mọ̀rú ọmọ tó jẹ́ kò kì í sọ̀dọ̀lẹ̀ ibi àfọ̀rọ̀sí ibẹ̀ náà ni kó lọ. jẹ́rí ogun tí ó yọ̀ mọ́ àdá ò jábọ́ nǹkan kan ò sẹ́nìkan understanding war Yes sir. gbé fún lọ́wọ́ kan. Yes sir. ìgboro ẹ máa ṣe fàájì kò sí ṣòro gbogbo nǹkan ti nọ́mà bóyá sọ pé ó ti lọ Ó ti lọ. ó ti nọ́mà Sọ̀kú má wá wọ́ mọ́. bóyá gbélé yìí tábà bí ẹ̀rẹ̀ tábà bí ẹ̀dá. Tàwọn Ṣẹ́gun bàbá Yọ̀mídé. Àdìó kádìó. Ọ̀rẹ́ kì í yá rẹ̀ wọ́n kájú ẹ̀. tábà bí ẹ̀rẹ̀ tábà bí ẹ̀dá. ẹjọ ẹ̀yin lẹ ń bẹ ẹ má bẹ tẹ bá bẹ ẹ ń pọn lónìí ẹ ń fún lágbára ni tó bá jẹ́ pé ìyá kan bàbá kan òun ló bí ẹ tó bá jẹ́ pé lóòótọ́ inú obìnrin láti gbé ẹ jáde tá bá ń bọ̀ wá o ìwọ bá wọn wá tẹ̀lé wọn bá wọn wá tẹ̀lé wọn wàláì tá bá wá láàárọ̀ ìyànà bá bá wá lẹ́sàn wọn á ná wọn gan tá bá wá rọ̀lẹ́ wọn á sáré. tábà wá rọ̀lẹ́ wá sáré tẹ́lẹ̀ níbo ní kọ́ máa wà lóru ẹ̀ sì oyè wá lóru ẹ máa bọ̀ lóru ẹ̀yẹ wá lóru wàláì ibikíbi tẹ́ bá ká wa mọ́ ọlánú kan ayọ̀ wa òkè láwà tó ṣe wà nìyẹn. àbẹ̀rí pé ọ̀rọ̀ ilẹ̀ tìkẹ́ ó lágbára ó gbẹ̀nù tán ó ní tẹ́lẹ̀ làwọn ń bẹ̀rù pé kán má wà lóru kán má ká wọn mọ́ lóru àmọ́ báyìí ọkàn ti balẹ̀ òkè làwọn wà báyìí òkè òní Ṣẹ́gun wà Ṣẹ́gun ti wà lókè nínú ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó ó lágbára ọgbẹ̀nù tán kí lójú tẹ́ tún fi wo ọ̀rọ̀ ìyàwó ló kọ sí yín ẹ máa bá mi ju opinion ti yín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online TV lórí Facebook bẹ́ẹ̀ bá ti follow wa tẹ́lẹ̀ ẹ máa rí link kan lábẹ́ fídíò yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like ẹ máa bá mi share fídíò yìí ká tó pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.